San ẹ kúrò lẹ ẹ ká lẹ o ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi pàápàá jùlọ nílùú Germany káàkiri gbogbo Europe mo kí ẹ̀yin tèmi tí mo filẹ̀ ní ìlú Duisburg nsìn àti Düsseldorf òní ní 15/1/2024 mo kí ẹ̀yin tèmi tí mo filẹ̀ ní Duisburg nsìn àtẹ̀yin tèmi tí ẹ gbà mí lálejò ní Düsseldorf so Essen ni mo wà báyìí Essen ni mo wà nílùú Germany lọ́wọ́lọ́wọ́ báyìí so mo kí gbogbo ara Essen gbogbo Yorùbá káàkiri ayé mo kí yín lọ́kùnrin lóbìnrin kò nídìí kí n dárúkọ mi bọ̀ tẹ́ bá fẹ́ kí n ṣe fẹ́rẹ́ lóge orúkọ kí n fún yín jẹ orúkọ mi ní Sunday Adéyẹmọ tó gbé mọ̀ Sunday Igboho mò ń gbọ́ kan táwọn kan sọ lórí ọ̀rọ̀ tí mo sọ níjẹta nípa pé wẹ́bsáìtì yìí káwọn èèyàn máa bá mi follow brother mi tó ní torí pé brother mi dáadáa ni èmi àti wọn náà láti jọ ń káàkiri látàwọn náà gbé mi lọ sí Duisburg wọ́n gbé mi sí lọ káwọn ọ̀rẹ́ mi ń bẹ̀ wọ́n gbé mi lọ Düsseldorf wọ́n tún gbé mi wá sí Essen bíbá láti wá kí àwọn èèyàn mi so mo wá ń gbọ́ táwọn ẹ̀kẹ́ sọ pé bóyá mi ló Koiki mọ́ no Koiki sì ni spokesman mi Dọ̀túnlá Mẹ́wàá lórí ọ̀rọ̀ struggle tá a jọ wà yìí so mi ò change ẹ̀ òun ni spokesman ọ̀rọ̀ tí n bá ti sọ fúnra mi tí n bá mo lè sọ fún kó bá mi sọ jáde kó bá mi kọ jáde so Koiki sì ni spokesman mi o today is 15/1/2024 mi ò change Koiki o ẹjọ́ then ọ̀pọ̀lọpọ̀ àwọn ń sọ̀rọ̀ lórí pé Ìgbòho ti bẹ àwọn àgbààgbà tí ọ̀rọ̀ Yorùbá kò fẹ́ yé mi mọ́ tí n bá sọ̀rọ̀ ẹni mò ń bú àwọn àgbàlagbà òun ni ò jẹ́ kárí Yorùbá nìsan gbà mo dẹ̀ tó wá kí wọn mo tún yìn wọn ẹ tún ní mò ń bẹ̀ wọ́n mò ń yìn wọ́n ok kí ni ẹ Yorùbá fẹ́ kí n ṣe kò yé mi mọ́ mi ò ṣe pé tó jó kì í ṣe tẹ ẹrù ní mọ̀ pé kì í pé mo gbéra mi ga mi sojo but ìyá méjì ò kì í bíyàn mo fẹ́ sìn ìyá mi òkú àdògán ó ń bẹ mọ́ṣúárì lọ́wọ́ àwọn DSS òkúrò àǹfààtàì ó ń bẹ lọ́wọ́ DSS gbogbo ẹni tó yẹ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ bá mi sọ bá ti fẹ́ jọ plan láti gbòkú yẹn nìyẹn orí struggle yìí ni bọ̀dọ̀ Fàtáì kú sí orí ẹ̀ làdògán kú sí ẹ kí lórúkọ ọmọ mi tó kú lẹ́kọ̀ọ́ yìí náà òkú tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ ọlọ́pàá àìgbàgbọ́ yẹ kájọ plan bá ti fẹ́ gbà ọgbọ́n la máa fi jagun so mo rọgbẹ́ bàbá mi tí n bá sọ̀rọ̀ ẹni mo ń sẹ̀ kéèbú mi ò tún sẹ̀ kéèbú mo tún ń yin àwọn bàbá wa àwọn ni wọ́n ní wa bàbá náà jẹ́ ẹ tún ní mò ń yìn wọ́n mò ń bẹ̀ wọ́n kò yé mi dẹ bàbá Awólọ́wọ̀ ohun tí ò jẹ́ kọ́kàn dùn mí tọ́rọ̀ yẹn fi dùn mí ni pé bí a bá tiẹ̀ kéré ńgbà yẹn bàbá Awólọ́wọ̀ ńgbà tó ń ṣe struggle Yorùbá bàbá wa jáde stage kan bàbá rí pé ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ò fẹ́ yá wọn mọ́ bàbá wa náà gbogbo ẹ̀ mọ́ Yorùbá ẹ dáríjì mí bàbá Awólọ́wọ̀ sọ bẹ́ẹ̀ ńgbà yẹn pé èyí ní ṣe bẹ́ẹ̀ mọ́ so tẹ́ ẹ bá fẹ́ fọ̀rọ̀ sún yẹn èèyàn sọ bẹ́ẹ̀ tí n bá sọ̀rọ̀ ẹni Ìgbòho ti ń bú àwọn àgbàlagbà ó ń ṣe kébù ó ń bú wọn ó ń ṣe kíníkan ó ń ṣe gbá mo tún kí gbogbo àwọn bá wa gbogbo àwọn bàbá wa àwọn àgbàlagbà mo tún bẹ̀ wọ́n mò ń rọ̀ wọ́n mò ń yàn ẹ tún ní mò ń bẹ̀ wọ́n ọ̀dà Ọlọ́run gbà fún wa Ọlọ́run dẹ̀ bá wa ṣe gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nígbà tí mo búra wa ká mọ járáǹkì ara wa ẹni tó lọ́n bá ti gbà fẹ́ jẹ́ ká gbà fún ọ̀rọ̀ struggle yìí kì í ṣe nǹkan tẹ́yẹ lè dá sí anybody ló lè jáde mo rántí pé ńgbà tí mo bẹ̀rẹ̀ struggle ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé bí Sunday Igboho bá lóun ṣe mọ́ Sunday Igboho mílíọ̀nù bẹ́lẹ̀ èmi ò sọ pé mi ò ṣe mọ́ èmi Àdìsọ́mọ Aládìkún mi ò sọ pé mi ò ṣe mọ́ but tell me never tún jáde tó jẹ́rú mi àjọmọ́ ṣe lọ kò sí wàhálà ṣe understand so ẹ má jẹ́ ká máa bára wa jẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni kájọ gbéra wa lárugẹ ẹ jẹ́ kájọ struggle gbogbo ẹkúnra wa lájọ mọ̀ pé okay náà bí ìwọ bá mọ̀ tèmi ò mọ̀ nínú ọkàn tiẹ̀ yóò mọ̀ sọ ìwọ gan mọ̀ sọ náà kàn rẹ pé Buhari bà Nàìjíríà jẹ́ gan láàrin ọdún mẹ́jọ tó lò òfò àti àdánù ní ọdún mẹ́jọ tí Buhari lò Nàìjíríà yẹn wọ́n mọ̀ èmi mọ̀ náà kí la wá ń tara wa fún ìran mẹ́ta ni wọ́n fi dá Nàìjíríà lẹ̀ wọ́n ní Yorùbá Haúsá Ìgbò àbí ní orílẹ̀ Yorùbá ní gbogbo ọrọ̀ ajé ló pọ̀ jù sí jù àti Ìgbò àwọn Fúlàní ló ń kọ̀ntró àti wọ́n mọ̀ tèmi mọ̀ ó bẹ́ẹ̀ ta ká ọmọ Yorùbá kájọ fẹnura wa ṣọ̀kan ká dó sójú kan mo fẹ́ sìn ìyá mi ìyá méjì bíyàn ń bẹ mọ́túárì pẹ̀lú ògo Ọlọ́run ẹ má rò pé mo ń ṣeré mò ń bọ̀ wá sìn ìyá mi ni òtótọ́ o mò ń bọ̀ nílé wá sìn ìyá mi pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ kò láyọ̀
ẹ̀mí gbogbo yín ò sì gùn mo kí gbogbo ìrora ẹ mọ̀jà bára wa jà ẹ mọ̀jà búra wa mọ́ ẹ mọ̀jà fẹ́ra wa sẹ̀ sí kó dá kí là ń bára wa jà fún kì í ṣe tó jó kì í ṣe tẹ̀ rù ẹ ti understand but mo fẹ́ ká mọ kíní kan dájú pé ẹni tí ẹ kú sẹ́ òun ni mo mórí ya kò yẹ ká mọ lò ara wa ẹ mọ̀jà mọ̀ síbẹ̀ mo dúpẹ́ mo kí orúkọ mi lẹ́ẹ̀kan tí ní Sunday Adéyẹmọ tó gbọ́mọ̀ sí Sunday Igboho love you all.